láti mọ bí ẹ ṣe rí Lisabi wò, ìyẹn Lisabi apá kejì, ẹ kú ojú lọ́nà. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Lisabi apá kejì gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé Lisabi apá kejì ti jáde kó tó di pé bẹ̀rẹ̀ sí ní waste data yín search fún Lisabi lápọ̀tún lápòsì tẹ́ ń wá Lisabi original kiri. Ẹ súnmọ́ wa sórí channel yìí, sórí fídíò yìí kẹ́ ẹ wo bí ẹ ṣe máa rí Lisabi apá kejì wò lọ́fẹ̀ẹ́. Lisabi dé. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ní o mọ̀ bó ṣe máa rí Lisabi apá kejì wò, nítorí ẹ̀ náà la ṣe wà ní orí ètò lẹ́ni láti wá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe rí Lisabi apá kejì wò lórí channel yìí. Gbogbo ẹni olólùfẹ́ wa tí ẹ ń wò wá, a kì í pé ẹ káàbọ̀ padà sórí Àṣeyọrí TV. Bó o bá wo fídíò yìí tán, tó o bá wo fídíò yìí tó ṣeé ṣe kó o máa pàdánù dátà ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló máa waste dátà ẹ, ọ̀pọ̀lọpọ̀ máa waste dátà 5,000 naira nítorí pé ó fẹ́ wo Lisabi tí ò dẹ̀ ní rí Lisabi original wò. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa waste dátà 10,000 naira lẹ́sìn pé ó fẹ́ wo Lisabi. Ẹ kàn máa download ayédèrú Lisabi apá kejì nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó upload movies yìí ni wọ́n ti upload ayédèrú Lisabi apá kejì ti pọ̀ lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ayédèrú Lisabi ó ti pọ̀ lórí afẹ́fẹ́. Ó ṣeéṣe kí wọn náà lùgbàdì ayédèrú Lisabi kó má bàa wá lùgbàdì ayédèrú Lisabi. Nítorí ẹ̀ náà la ṣe ṣe kí ni la ṣe wà lórí ètò lẹ́ni láti wá jẹ ìtàn, láti wá jẹ èsì bó ṣe máa rí Lisabi apá kejì wò. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé sinimá ọ̀hún ó ti jáde ní ọjọ́ tòní. A tún máa mú ènìyàn bíi 10 tí wọ́n bá kọ́kọ́ drop comment sí abẹ́ fídíò yìí. Tí wọ́n bá dẹ̀ wo fídíò yìí tán, a máa mú èèyàn 10 láti fún wọn ní login details bọ́n ṣe máa wo Lisabi lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni fún àwọn tí wọ́n bá fẹ́ wò lórí Netflix. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n upload ẹ̀ sórí YouTube. Lórí YouTube ẹ lè rí Lisabi apá kejì wò, ẹ gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣáàṣì fún Lisabi apá kejì lórí YouTube. A lè dáhùn tó upload ayédèrú lẹ́bi bí kò sí pé ẹ̀yin tẹ́ ń search fún nǹkan tí ò yẹ ká ẹ search fún lórí YouTube la máa dá lẹ́bi. Tí ẹ bá ti rí ìpolówó sinimá tí wọ́n ti polówó ẹ̀, wọ́n á ṣàlàyé ibi tí ẹ ti máa rí àwọn sinimá yìí wò. Wọ́n á sọ pé bóyá sinimá ni, bóyá sinimá Netflix ni, gbogbo ẹ̀ ni àwọn tí ó bá ṣe sinimá yìí la máa ṣàlàyé fún yín. Pókè mò ń gbé sinimá kan pọ̀ lórí sinimá ayé ẹ bá mi wò ó. Ẹ ti mọ̀ wípé sinimá yìí, sinimá nìkan lẹ ti lè rí wò. A tún lè ṣàlàyé fún yín wípé òkè mò ń gbé sinimá kan pọ̀ lórí Netflix ni o. Ẹ ti mọ̀ wípé sinimá yìí lórí Netflix lẹ ti lè rí wò. A lè ṣàlàyé fún yín pé sinimá mi pọ̀ lórí YouTube o, Àṣeyọrí TV. A kórúkọ channel tí ó máa show sinimá náà sí, ìyẹn Àṣeyọrí TV. So tẹ́ bá ti lè search fún, tẹ́ bá ti lè rí Àṣeyọrí TV, ẹ ti mọ̀ pé sinimá mi pọ̀ lórí Àṣeyọrí TV. Ẹ ti mọ̀ pé ibẹ̀ gangan lẹ ti rí wò. Bá a ṣe lè mọ ibi tí original sinimá wà nìyí. So fún gbogbo ẹ̀yin tí ẹ search fún Lisabi apá kejì lórí YouTube, ẹ kàn máa waste data yìí download ayédèrú sinimá ni, nítorí pé ẹ lè rí original ẹ̀ wò lórí YouTube. Àfi ayédèrú nìkan lẹ máa rí wò lórí YouTube. Ẹ kàn máa waste data yín ni. Bẹ́ẹ̀ ni nítorí ẹ lẹ ṣe gbọ́dọ̀ subscribe sí channel yìí láti máa já yín tán gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa ṣe kí ni, bẹ́ẹ̀ ṣe ní fi owó yín jóná. Ẹlòmíì ti waste 10,000 naira, ẹlòmíì ti waste 5,000 naira nítorí pé ó fẹ́ ṣe kí ni, nítorí pé ó fẹ́ wo Lisabi apá kejì. Tó lè já sí wípé ayédèrú Lisabi ló ń wò dìgbà tí à ń sọ̀rọ̀ yìí. Owó tí o fi ń waste data yẹn, àwọn táìmù àkókò tó ń lò yìí kò tó nǹkan tí wàá lò tí wàá fi wo original Lisabi. Ibi tí a fẹ́ gbé yín gan lọ nìyí. Ìwọ tó lo 5 gig, ìwọ tó lo 5,000 naira tí o fi ṣe data tí o fẹ́ wo Lisabi tó ń download ayédèrú, tí owó yẹn ò tó nǹkan tí wàá lò tí wàá fi wo original Lisabi. Ibo la wá ti lè rí Lisabi apá kejì wò? Bẹ́ẹ̀ ni ẹ jájọ lọ ẹ̀yin ará mi, Lisabi apá kejì orí Netflix nìkan láti lè rí wò. Bẹ́ẹ̀ ni orí Netflix nìkan láti lè rí wò. Báwo la ṣe wá lè wo sinimá yìí ní ọ̀fẹ́? Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló ń wá, ẹ mọ̀ pé gbogbo àwa Nàìjíríà aláìkí nǹkan ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni aláìkí nǹkan ọ̀fẹ́, ṣùgbọ́n mò ń ṣàlàyé fún yín pé kò sí nǹkan tá a fẹ́ wò láyé yìí tó jẹ́ nǹkan ọ̀fẹ́ tí ó jẹ́ sinimá. Tó o bá wo sinimá lórí YouTube kì í ṣọ̀fẹ́ ló wò, owó náà ló fi wò, nítorí pé kí ni, o ṣe dátà tó o fi wò ni. Bákan náà tó o bá wò lórí Netflix kì í ṣọ̀fẹ́, owó náà ló fi wò. Bẹ́ẹ̀ náà ni ìwọ kàn lọ sí Chrome ẹ,
táìpù Netflix sí kó o ṣe kí ni kó o sign up lónìí. Bẹ́ẹ̀ náà ni kò owó kékeré báyìí ló fi subscribe 1200 péré náà ni ló fi subscribe. Tó bá ti wá subscribe tán ó yá tẹ Lisabi sí lọ́wọ́ kan lórí original Lisabi wò lórí Netflix. Bẹ́ẹ̀ ni original Lisabi lórí Netflix. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá wá drop kọ́mẹ̀ntì tí ẹ bá wá ní owó yìí láti subscribe a lè tún fún yín ní login details tẹ́ ẹ máa lò à bá yín subscribe lọ́fẹ̀ẹ́ nítorí pé a like àwọn olólùfẹ́ wa a máa ṣe àwọn nǹkan wọ̀nyí fún àwọn olólùfẹ́ wa àwọn subscriber wa láti jàǹfààní lórí ìkànnì yìí ìyẹn Àṣeyọrí TV. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ nìyí jẹ́ ká mọ̀ lórí ìkànnì yìí pé ìgbà àkọ́kọ́ rẹ nìyí tẹ subscribe button kó o sì comment sí under fídíò yìí á mú ènìyàn 10 láti subscribe fún wọn láti lọ wo Lisabi apá kejì tí ó ṣẹ̀ jáde lénìí. A kí ẹ̀yin 10 yìí pé ẹ kú oríire. Ẹ má gbàgbé láti share fídíò yìí bẹ́ẹ̀ ni ẹ forward fídíò yìí fún ọ̀pọ̀lọpọ̀ kó lè ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè jẹ àǹfààní yìí. Ẹ má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n waste owó àti àkókò wọn àti data wọn mọ́. Bẹ́ẹ̀ náà ni ẹ dákun abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ bá wa share fídíò yìí káàkiri. Bẹ́ẹ̀ ni ẹ bá wa share fídíò yìí káwọn èèyàn lè jẹ àǹfààní yìí dáadáa nítorí pé láti èní lọ títí di ìgbà kan àwọn kan yóò wà tí wọ́n máa search fún sinimá Lisabi lórí YouTube èyí tí wọ́n lè rí original Lisabi lórí YouTube tó jẹ́ wípé ayédèrú ẹ̀ ni wọ́n máa bá pàdé lórí YouTube. Àwọn káàtì ẹ̀ tún máa lọ sí Telegram láti lọ máa search fún pé àwọn fẹ́ wo àwọn sinimá yìí ní orí Telegram. Nítorí ìdí èyí à ń láǹfààní àti sọ fún yín pé iléeṣẹ́ tí ó ń gbé sinimá jáde ti block gbogbo àwọn channels tí wọ́n ṣe kíni tí wọ́n ń gbé sinimá jáde lórí Telegram ní ọ̀nà àìtọ́. Àwọn sinimá tí a fi owó iyebíye ṣe tí wọ́n ń gbé jáde sórí Telegram gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbé sinimá jáde tí àwọn àjọ kan wọ́n ti parapọ̀ wọ́n ti ṣe àwọn iṣẹ́ ńlá kan tó jẹ́ wípé àwọn sinimá yìí lè rí wọn wò lórí Telegram tàbí ibikíbi mọ́ yàtọ̀ sí lórí YouTube nítorí pé kí ni ìpalára ló jẹ́ fún àwa tí à ń gbé sinimá jáde. Bẹ́ẹ̀ ni ìpalára nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ owó yàntúrẹ́rẹ́ owó ni a fi ń ṣe àwọn sinimá kì í ṣe owó kékeré. Ẹni tó fi 50 million naira ṣe iṣẹ́ ẹni tó fi 100 million naira ṣe iṣẹ́ nígbà tí iṣẹ́ náà máa jáde tí wọ́n wá pirate ẹ mọ̀ pé kì í ṣe nǹkan tí ó dáa rárá. Bẹ́ẹ̀ ni kì í ṣe nǹkan tí ó bójú mu. Ìdí nìyí ni àjọ yìí fi wò ó pé kí ni wọ́n lè ṣe. Wọ́n gbìyànjú gidigidi wọ́n sa ipá wọ́n rí wípé gbogbo àwọn channels tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe ayédèrú àwọn iṣẹ́ yìí jáde lórí Telegram gbogbo wọn ni wọ́n ti ṣe kí ni wọ́n ti lépa. Fún ìdí èyí tún lè rí wò ní orí Telegram. Ibì kan ṣoṣo tún wá lè rí wò náà ni a ti dárúkọ fún ìyẹn Netflix. Bẹ́ẹ̀ náà ni ẹ subscribe sórí Àṣeyọrí TV láti máa gbé yín débẹ̀ láti máa sọ àwọn òtítọ́ ọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe tí ẹ fi máa rí àwọn sinimá ńláńlá wò. Tí a bá tún ní update míì bí ẹ ṣe lè tún rí sinimá yìí wò lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn ènìyàn á tún ṣe kí ni á tún já yín tán lórí ìkànnì yìí ìyẹn Àṣeyọrí TV. Bẹ́ẹ̀ náà ni ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Àṣeyọrí TV mo kì í pé ẹ yáṣẹ́ o. Ṣùgbọ́n ká tó bá lọ lórí ètò lẹ́nu ẹ jẹ́ ká sáré mẹ́nu bà sinimá Lisabi apá kìíní gbogbo wa láti wo apá kìíní nítorí pé kíni apá kìíní yìí ó ta lẹ́nu ó dùn. Ẹni tí ó bá wo apá kìíní á ṣe kíni á fẹ́ wo apá kejì. Tí n bá ti parí ètò lẹ́ni mo fẹ́ lọ wo apá kejì Lisabi. Bẹ́ẹ̀ ni tí n bá ṣe ń parí ètò báyìí mo fẹ́ gbéra kí n lọ wo apá kejì Lisabi. Tí n bá wá wò tán ẹ̀yin tẹ́ ẹ̀ bá tún láǹfààní àti wò màá tún wá sórí ètò yìí láti wá narrate láti wá review fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé bí sinimá Lisabi apá kejì ṣe lọ nìyí àwọn nǹkan tá a rí kọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ láṣẹ kí ni láwọn narrate fún gbogbo àwọn subscriber wa. Bẹ́ẹ̀ náà ni a narrate fún gbogbo ẹ̀yin subscriber wa ẹ sì máa ṣe kí ni ẹ sì máa jàǹfààní wa lọ ẹ̀yin ó máa gbádùn wa bí òyìnbó ti ń gbádùn tíì náà ni. Bẹ́ẹ̀ náà ni nítorí pé Lateef Adédìméjì ó ṣe bẹbẹ nínú sinimá Lisabi yìí. Bẹ́ẹ̀ ni a gbé òṣùbà ràmàǹdẹ̀ fún Lateef Adédìméjì fún iṣẹ́ takuntakun tó ṣe. Ọkùnrin takuntakun ni kì í ṣiṣẹ́ kékeré. Bẹ́ẹ̀ ni ṣeríṣẹ́ sinimá tí àwọn yẹn kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ ńlá ni. Bẹ́ẹ̀ náà ni à ń lọ lórí ètò lẹ́ni náà nìyẹn kí Ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ nígbà tá a tún máa padà dé tí a tún máa ka kọ́mẹ̀tì àwọn ènìyàn tí a tún máa ka àwọn èèyàn 10 tí a mú fún
sinimá Lisabi láti lọ wo Lisabi lọ́fẹ̀ẹ́. Mo kí ẹ kú oríire o tí o bá wà lára wọn. Tí o bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ rí fídíò yìí, tètè drop comment yẹn, share fídíò yìí, kó subscribe sórí channel yìí. A máa fi pàdé nígbà míì tí a tún máa wá sórí ètò. Àwa la máa wá, ẹ̀yin la máa bá, láṣẹ tèdùmàrè àní ara wa sàwátì. Akínyìn o, ẹ ṣé o, ẹ yáṣẹ́ o, ayọ̀ àti ìdùnnú la ó fi wo Lisabi apá kejì. Gbogbo expectation wa lórí Lisabi apá kejì ni ó wá sí ìmúṣẹ o. Àní fẹ́ disappointment láti ọwọ́ bọ̀dá wa Lateef Adédìméjì. Èmi kan jẹ́rìí wọn wípé wọn ní ever disappoint wa, nítorí pé kí ni wọ́n máa gbé wa débẹ̀ tán ni wọ́n máa fún wa tún débẹ̀. Ó yá, agbe mi ṣetán ó relú Ìláró, àlùkò mi ṣetán ó relú Ìkọ̀sùn, lékelèké mi ṣetán ó relú Ìkẹfun. Tó ó dìgbà kan náà dáàtú máa pàdé ire o. Orúkọ tèmi náà ni Aláṣeyọrí. Mo kì í pé ó dìgbà.